gbogbo ẹ̀yin tẹ́ lọ tẹ́ bọ̀ akínyẹn kú oríire. Kò easy, kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà o. Mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná, eléyìí tó go viral, ọmọkùnrin kan tó há sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́ wọlé lórí, tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn. Ojú ẹsẹ̀ ní brain mi lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ nínú igbó àti teacher àtàwọn ọmọ tí ń bẹ ń bẹ. Máìdì mi padà síbẹ̀, mo ní Ọlọ́run o, wọ́n lábó ṣe yọ ẹni yìí ò sì bá wa yọ àwọn èèyàn yìí náà. Àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà kí ṣàdúrà ẹnìkan. Ìgbé gbogbo wa tá a ké sọ́lọ́run ló fi gbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé. Gbogbo ń tójú rí tí a bá ń sọ pé Mọ́kà mọ́rò ń tójú yín rí bẹ́ẹ̀ ní jẹ́ Mọ́kà mọ́rò. Mo ti máa ń sọ nínú wáàsí tipẹ́ wípé mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá, mẹ́ta nìṣòro Nàìjíríà. Àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan. Intelligence àwọn uniform Nàìjíríà strong gan o. Bẹ̀tà bò sí bá ti wọ̀. Tó bá ti di pé ọmọ àparò, wọ́n gbé ọmọ àparò sábẹ́, á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe. A kì í fura kádánwò tó dé ní number 1. Ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé tán, àì tètè dìde lójú ẹsẹ̀ pé rárá ẹmú. Bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni. Ọjọ́ mélòó wọ́n sì rán helicopter, wọ́n rán aeroplane, wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n múnú gbó Sambisa. Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level, à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà. Tí wọ́n fi wá lo oṣù 2 nínú gbó, kí lẹ́sẹ̀ àwọn èèyàn yìí? Ẹni tí wọ́n dún bú kí lẹ́sẹ̀ rẹ̀? Ẹsẹ̀ rẹ̀ ní kó jọ ọmọ Nàìjíríà. Àwọn tí wọ́n kó kí lẹ́sẹ̀ wọn? Ẹsẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn, ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ńlọkọ burúkú bá wọn. Gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura. Prevention is better than cure. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. Ẹ wá dúró sójà tí wọ́n lọ, àwọn tí wọ́n kú sínú igbó Sambisa la fẹ́ kà ní, àwọn tó kú sí Niger State àwọn la fẹ́ kà ní, àwọn tó kú sí Zamfara àwọn la fẹ́ kà ní. Ẹ wo iye ọlọ́pàá, ẹ wo iye DSS ní nǹkan tó wà preventable, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Àmọ́ o, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tọ́lọ́run ní ṣe wà kú ná kásì yá mi dá sọ́ba màrọ́ mi yá fàrọ́ mi yá sọ́ba. Ẹni tó ta nǹkan òun nínú ẹ̀ ń dùn tọ́ba gárísù àfàtọ́ba wàgárí sùn tọ́ba gárísù àfàtọ́ba wà kú ná kásì yá mi dá sọ́ba fàrọ́ mi yá. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó mú ọfà tó ta tó dẹ̀ bá ẹran, tinú ẹ̀ wá ń dùn pé yes mo ní máa pa mo dẹ̀ pa. Inú ẹni tó ní ọfà ó ń dùn, inú ọfà tó bá ẹran inú ẹ̀ ń dùn. Sáwọn ló yẹ kán máa dunnú ni àbọ̀bá tó kọ́ wọn bí wọ́n ṣe lè mú nínú ẹ̀kọ́. Imam Ghazali ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa bí èèyàn ṣe dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a sì dúpẹ́ lọ́dọ̀ èèyàn. Imam Ghazali ó ní àwọn èèrà méjì kan, èèrà ń kọjá lọ lórí pépà, ó wá rí i pé wọ́n kọ nǹkan sórí pépà, ní tí wọ́n kọ sórí pépà yẹn ò yé. Èèrà wa ń sọ wípé oore ńlá mà lélẹ̀ yìí, white ní pépà yìí tẹ́lẹ̀, báwo ni wọ́n ṣe fi nǹkan kan sórí ẹ̀ yìí? Ó yẹ ká yin ìwọ ink tó dára sórí pépà yìí pé sẹ́ ló ṣe. Ink bá sọ̀rọ̀ bí ènìyàn nínú ọ̀rọ̀ Imam Ghazali, ink sọ̀rọ̀ bí ènìyàn, ó lẹ́mìí kọ́ lẹ́yìn o. Ẹ lọ yin pẹ́ẹ̀nì, ẹnu pẹ́ẹ̀nì ni mo ti jáde. Ọba tún kọjú sí pẹ́ẹ̀nì iṣẹ́ ló ṣe àwa kí ọ, pẹ́ẹ̀nì ni ẹ mọ́ ṣe kí mi, ọwọ́ tó mú mi dání ní kẹ́yìn tọ́rọ́wọ́ yẹn ní control mi. Ó lọ bá ọwọ́ àwa kí ẹ lórí iṣẹ́ ńlá tó ṣe, ọwọ́ ni ẹ mọ́ ṣe yìn mí o. Tẹ́ ẹ bá yin anybody, bọ́dì tí mo tara ẹ̀ jáde ní kẹ́ ẹ lọ yìn. Wọ́n lọ bá bọ́dì, ìrẹ́ bọ́dì àwa kí ẹ, bọ́dì lẹ́nu kọ́ lẹ́yìn. Ẹ lọ yin brain tó gbé kinní yẹn jáde, òun ní kẹ́yìn. Wọ́n bá lọ bá brain àwa kí ẹ lórí iṣẹ́ tó dáa tó ṣe, ó lẹ́sẹ̀ wá kí ni. Ọba tó ní ẹ̀mí tó control brain ní kẹ́ ẹ kí. Ẹ̀mí òkú kì í ṣe nǹkan kan, ẹ̀mí yẹn kọ́ ló ṣiṣẹ́, kì í ṣe nǹkan kan ló ṣe tí kì í bá ṣe ẹ̀mí tí ń bẹ lára ẹ̀. Tàwa ló lẹ̀mí, yẹsẹ̀ alúnáká ní rohu kó rohu mi náà mọ̀rẹ̀ rọ́bì. Wọ́n bọ̀ wá bí ẹ léèrè nípa ẹ̀mí, sọ fún wọn pé ní tá ń pè lẹ́mí is absolutely the heavy of Almighty Allah. Àṣì Ọlọ́run ni tí ń jẹ́ ẹ̀mí. Wà máa ń tí tún mí náà lẹ́yìn la kọ́lé la. Àfún yín ní kankan lára ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí díẹ̀ la fún ènìyàn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ọba tó dá wa ti sọ fún wa nínú Al-Qur'an
pé tẹ́ ẹ bá ń dúpẹ́ má yaf'alullahu bi'adhabikum ba'da ta'awuz wal basmala. tẹ́ ẹ bá ti ń dúpẹ́ èmi Ọlọ́run mọ̀ sàlékún rẹ̀. wàá máa tẹ́ ẹ bá ti ń dúpẹ́ tẹ́ ẹ sì gbà pé Ọlọ́run ló ṣe é wa kana Allahu shakiran aliman. èmi Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan ni mí ọba tó ní ẹ àmọ̀ dúpẹ́ fún ẹ kájúpẹ́ fàlàhùsáàtì tẹ̀bẹ̀ kún lọ tẹ̀sí báyọ̀ wálé bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà tàbí ó bọ́ ọlọ́run lẹ́jọ́. àwa dúpẹ́ fàlàhùsáàtì gbogbo ẹ̀yin tí a kó lórí rẹ̀ ẹ̀yin tí a kó níyàwó ta gbogbo ọmọ sùkúù gbogbo tíṣà tàbí yóò bọ́ ọlọ́run lẹ́jọ́. mẹ́ta ni ìṣòro Nàìjíríà àkọ́kọ́ àìtètè fura tàdánwò bá dé tádánwò fi wọlé àìfura tádánwò bá wá dé àìtètè tún lé àdánwò wọgbó níjọ́ tí bandits ti ń jà lókè ọya ti ń jà nílẹ̀ Haúsá ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan ó wá kanlẹ̀ Yorùbá a máa dúpẹ́ fọ́lọ́run níjọ́ tí ti ń jà kiri tílẹ̀ Yorùbá yàtọ̀ gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá bá ní nǹkan kan jẹnu lọ́wọ́ aláàfẹnujà Yorùbá káì afẹ́fẹ́nu payérun lórí ọ̀rọ̀ àwọn tí wọn kó yáwọ́ ta ìran Yorùbá maduru times 20 àwọn tí a kó yẹn ti kó lọ́kè ọ̀yà ariwo tó nǹkan àmọ́ ìgbà tó kàn rán Yorùbá ariwo láìjà pariwo sọ́lọ́run àtún pariwo sẹ́niyàn ìyẹn jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wa sí wá rí àdánwò alákọ̀ọ́kọ́ ìjọba kì í fura ọmọ Nàìjíríà ìfura tádánwò fi dé pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kejì bádánwò bá dé àkí ń tètè fura pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kẹta bọ́lọ̀ bá wa bá a lé àdánwò kan lọ á rìláàsì ni títí tómi ò fi tún wọlé Nàìjíríà ó rí láàsì ni a kì í dìde lásìkò nítòsẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o wàláhì ẹnu kìnìún ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan sàlẹ̀ wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́ wọ́n wá gbé òkúta wọn gbé lé lórí ká wá gbọ́ pé irú àdàbà yẹn yọ jáde ṣé ẹ mọ̀ pé ìyanu mírèkù tó ga ni ìdí nìyẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe eléyìí àwọn adúpẹ́ lọ́dọ̀ ìjọba president Tinubu ọmọ olódòdẹ gbogbo ìgbà la máa ń ṣàdúrà àṣeyọrí fún president wa a máa ń ṣàdúrà a mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ní president Tinubu àwọn tí ń bá fà àwọn náà mọ̀ ìpè ọpọlọ yìí pé jù ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kélé tí mo ti kọ́ pé wọ́n interview bàbá kan tó dìbò àbá sọ fún àwọn tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀ màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o mi ní sọ tán o tó bá dọjọ́ mi ò lè gbé mi wá àwọn eléyìí ó jíwèé mi wò wọn ó jíwèé mi wò ẹ wo ọpọlọ bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn àmọ́ wisdom ń bẹ́ẹ̀ president Tinubu ọmọ olódòdẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú dá oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù president Tinubu oore ẹ̀ tó ń bọ̀ á tó ẹ̀ lọ́wọ́ ọmọ olódòdẹ oore ẹ̀ tó ń bọ̀ á tó ẹ̀ lọ́wọ́ èṣù ní ìdínà oore ẹ̀ tó ń bọ̀ á tó ẹ̀ lọ́wọ́ oore ẹ̀ tó ń bọ̀ á tó ẹ̀ lọ́wọ́ oore ẹ̀ tó ń bọ̀ á tó ẹ̀ lọ́wọ́ èṣù ní ìdínà we are in celebrating mood we are very happy àṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òní ṣubú dànù bàbá yin apó ká yin ọfà agbára federal government ti pọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo contribution ti yín náà ọba tó níyàn ọ̀dà yín lára àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men gbogbo uniform men sójà ni DSS ni ọlọ́pàá ni gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí ẹ kọ́ yìí tí ẹ fi bọ́ ẹ̀yin náà ò ní bọ́ ha ẹ̀ ní bọ́ ha ọmọ yín ò ní ha àwa náà ò ní ha lábáríkà Al-Qur'an gbogbo uniform men ẹ kú iṣẹ́ ẹ kú àkínṣe Ọlọ́run san yín lẹ́san dáadáa ẹ wá rí gbogbo àwa tá a wá jára lù tí gbogbo wa náà pariwo well done God bless you all gbogbo tó ń kálukú ṣe mùsùlùmí tó bẹ lọ́hùn kírísítẹ́nì tó ṣàdúrà àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo gbogbo ọ̀nà tó ń kálukú gbà ṣàṣà ti rí result la need result ti dé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó sì wá rí yẹn kí ni problem ẹlẹ́ẹ̀kẹta bádánwò kan bá ti lọ àmọ́ gbàgbé ni o president Tinubu governor Ṣèyí Mákindé gbogbo ìjọba Nàìjíríà tíríìpù kan ètò lè ẹ lọ kọ́lẹ̀ tíríìpù kan ò tó lè we need to learn from past experience of the northerners ẹ lọ́wọ́ tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o àmọ́ ọ̀nà tẹ́ ẹ gbé gbà o bóyá sójà lọ́gbà wọ́n ní o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀ they have the spirit of resiliency
ìdí nìyẹn tíjọba ò fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí. Gbogbo igbó tó sọ̀rọ̀ àǹtí wa bóò la ṣe fẹ́ take over bẹ̀. A gbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan, wọ́n ti kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ odò Ọ̀yọ́ National Park. A gbọ́ bẹ́ẹ̀. Àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdánwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń great ni. Ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia, àpáta yẹn gangan ni ẹ lò láti fi great. Ẹ lọ wo ilẹ̀ Iran, fìtínà tó kàn wọ́n fi great ni. Ẹ lọ wo àwọn ìlú tí wọ́n já tọ́lọ́ ń dá sórí òkun, wọ́n lo agbára wọn, challenges yẹn wọ́n fi great ni. Àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan ni. Ó yẹ ká máa kí ìjọba, tá a bá máa appreciate ìjọba, ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun l'Ékòó, wọ́n ṣe bíríìjì sórí òkun l'Oǹdó. Ní tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀-èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn. Gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wá láṣeyọrí wọn báyìí. Ẹ wo yẹ ẹ̀mí tọ́lọ̀ wọn bi léèrè. Báyìí má yẹ kúérì tẹ́ dáhùn níwájú Ọlọ́run tẹ́ mọ̀ kankan pa rẹ̀. Nítorí pé ẹ̀yin la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni. Torí pé ẹ̀yin la dìbò fún, ẹ̀yin lẹ́ ń jó lórí wa ni. Àtẹni á dìbò fún, àtẹni tá a dìbò fún. Sọ́kàlùkù yín sá ti wà ń bẹ̀ náà. Ẹ ṣe nǹkan tẹ́ fi ní fúnra yín ní wàhálà mọ́. Wàláì, if you do, supposing you do the needful, tó bá jẹ́ pé n tó yẹ lẹ́ṣẹ̀ ni, you wouldn't have troubled yourself so much on the coming election. Gbogbo yín láì yẹ nìkan lẹ̀. Tó bá jẹ́ pé ṣe n tó yẹ ni, wàhálà yín ò ní tó báyìí lórí ibo. Àwọn aráàlú gan lámọ̀ pariwo pé kílẹ̀ tó fẹ́ kíjọba ò ṣe, kílẹ̀ tó fẹ́ kó ṣe. Àmọ́ gbogbo yín látòkè délẹ̀, Ọlọ́run lábẹ́ kó bá ní dúró tì yín. Iṣẹ́ yóò tí yọ pẹ́ẹ́pẹ́ o. Eléyìí tó lọ yìí, ẹ má lérò yìí pé Sátánì ti lọ o, Sátánì gan ni o. Sátánì gan ni kò lọ o. Ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park, federal government àti state government, iṣẹ́ àwọn ẹ̀fẹ́ ṣe lórí ẹ̀. Pẹ̀lú àsì tí mo ṣe kẹ́yìn, àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé ìtẹ́sọ yẹn kò correct. Ẹ̀ ń sọ wípé tírélà 10, ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà 10 ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn. Tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000. Tí wọ́n tó tẹ̀léra wọn, wọ́n di lithium, wọ́n di gold, wọ́n di gbogbo ẹ̀. Àwọn ìwo ni wọ́n ń ta, àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀. Wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀. Wọ́n dẹ̀ ní kíní tán wà yẹn kò lè tọ́dún 10 tí ó fi tán. Àdúgbò bí tí wọ́n ti wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ, ibẹ̀ ló jẹ́ kíkì eruku láì. Kò sí development kankan. Àwọn dẹ̀ ń kó wọn lọ fi tó Chinese ṣe, wọ́n lọ fi tó China ṣe, tún lu wọn ṣe. Ìlú tiwa lọ́wọ́ àlérúkú láì, ìlú tiwa nílùú up nepa. Ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun sẹ́ẹ̀dé, Tẹ́gbẹ̀ ní nọ́ọ̀sẹ̀ improve díẹ̀, iná yóò improve pẹ́ẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ ń gbà Tẹ́gbẹ̀dé àrígbó improve. Àkànbẹ lọ ni àwọn tí ń bẹ lábẹ́ power. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ nìkan dé, wọ́n ṣe lálejò díẹ̀. Kọ́ má jẹ́ pé wọ́n ń ṣe Tẹ́gbẹ̀ lálejò ni o. Kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọ́lọ́ fẹ́ fún láṣeyọrí lórí eléyìí. Nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́, táráyé ń ṣàdúrà fún òní Zaccheaus. Chief Zaccheaus, ọkùnrin 15 tó head FRC, ọkùnrin 15 aráyé ń ṣàdúrà fún. Àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà. Torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀. Àìsíṣẹ́ kan ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú. Ilé ìfúnma lọ donate gbogbo tí ò necessary kiri. Ẹ máa dààmú kiri. Ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan. Gbogbo ẹ̀ láti rí. Tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà. Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá. Pé ẹ má ṣe ní ẹ má somi ẹ sá fún wọn lóúnjẹ. Níjọ́ náà lóhùn 1,000 naira, ìrẹsì 1,000 naira Kóńgò kan. Àbí 1,000 naira, wọ́n fún Kóńgò rẹ̀ sí kan, wọ́n sì fún 1,000 naira. Níjọ́ náà lóhùn, kí wọ́n wọlé ìbò lóòótọ́, lẹ́yìn ẹ̀ ló di 5,000. Lẹ́yìn ẹ̀ ló di 10,000. Ìbò ilé tí ẹ ti lọ yìí 20,000 ni wọ́n pè allegedly. Kò sójú mi, àmọ́ gbogbo ayé ló report bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀. Ẹni ebi ń pa ògbọ́ yàgò. Ẹni tí ẹlòmíì tí ó jẹ lápò lówó, ó jẹ gbọ́múlé láǹtà lówó, ó jẹ gbẹ́sẹ̀lé láǹtà lówó, ó jẹ cooperative. Níbi ẹlòmíì tí ó kó síra ẹ̀ sádánwò. Àìmọye èèyàn tí wọ́n ti fi kíní bàjẹ́ lórí fóònù. Gbogbo contact ẹ̀ ni wọ́n mọ̀ send message sí. Lágbájájà wọn ní gbèsè. Bí Nàìjíríà ṣe rí ni. Sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà. Bàbá sọ pé ẹ mọ́ gbowó kẹ́ tó dìbò. Wọ́n ti fara ní aráàlú yìí jù. Ara ti ní aráàlú jù. Ìnira yìí pọ̀. Kọ́lọ̀ ń bá wa ṣe ni. Kájú pẹ́ Fáláwùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Ẹ̀yà ara yáwọ́ ta bá bẹ̀bẹ̀ kọ́lọ̀ la ò bá gbà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ìyàwó dúpẹ́ Fáláwùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ̀ la ò bá gbà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńkì tí wọn ò tún padà sí ilé. Owó sọnù ẹ̀mí ò padà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ìyàwó dúpẹ́ Fáláwùsá tí
tẹ̀bẹ́kùn lọ tẹ̀síbáyọ̀ wá àti tíjà àti gbogbo ọmọ sùkúl tí wọ́n kọ́ tẹ̀ padà abáyín dúpẹ́ fọlọ́run. tani ó gbọ́dọ̀ wùlẹ̀. ìmọ̀ràn fẹ́yìn tẹ́ ẹ dé látẹnu àsàrà ìlú tọ́lọ́ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àsàrà ìlú. ìmọ̀ràn àkọ́kọ́ fún yín ẹmọ ń tẹ́ fẹnu sọ gbogbo ntójú bá rí lójú ogun kọ́lẹ̀ dá sọ gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún o ẹmọ ń tẹ́ fẹnu sọ ẹni ìkejì ẹ má blame anybody ẹ sá máa dúpẹ́ fọlọ́run. lágbájá ò kí fámìlì mi tàmàdò ò kí fámìlì mi ẹ máa dúpẹ́ fọlọ́run tó là yín lẹ́nu kú ntí mílíọ̀nù èèyàn bá lọ tí wọn ò bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ́ ẹ bá bọ̀ olóríire ni yín kẹ́sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín. ẹlẹ́ẹ̀kẹta ìjọba bó o láti rehabilitate àwọn tí wọn lọ tí wọn bọ̀ yìí àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn bó o ní wọn ò ṣe ní jìyà dànù bó sọ bẹ̀rẹ̀ wá sí i mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá wọn àdáràn kankan they didn't commit any crime the only crime they committed is the fact that they are Nigerian ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ni lọ́sọ̀wọ́n dọ̀daràn ìjọba ń gbìyànjú lóòótọ́ kíní yìí tí ń wọ́ bọ̀ ẹwà àtìgbà Ọbásanjọ́ tí ń bẹ nípò tọrọ Boko Haram títí ṣẹlẹ̀ bọ̀ ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfúnpọ̀jù báyìí àmọ́ o bí kíní kan bá jẹ odidi ẹran ìyẹn tó bá jẹ odidi ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ èyí tí ẹ ṣe ń lẹ yóò bá yọ Ọlọ́run kó ṣe lópin tí wọn fi ní sèmí mọ́ ìjọba ẹ má lérò pé wọn ní padà ẹ lọ wọn tó ti ṣẹlẹ̀ lókè ọ̀yà tí ẹ bá lọ bá wọn tún padà ẹ jẹ́ kí security ó dìde ẹ lọ ṣàtúnṣe ó dọ̀yọ́ national park èyí tẹ́ ẹ bá fáwọn onílùú ń bẹ̀ fún wọn gbogbo bí tí ẹ ti wà nǹkan ẹ lọ stop ẹ ìjọba ẹ wá fight àwọn tí wọn máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní apọlọ ní apá bọlọlọ ti ní ká ẹ pa gbogbo àwọn onírèdí cardiology ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn ẹ má lérò pa wọn ni wọn ò jẹ́ kẹ́ rọ́nà lọ gbogbo àwọn onírèdí cardiology wọn dákẹ́ o they keep on saying this rubbish tí wọn lè sọ ní Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n wallahi mo fi Ọlọ́run búra wọn lè sọ tán sọ yẹn ní gbangba Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n Ọlọ́run ni apá ni wọn ò bí ọ lérè pé ta ló fẹ́ pa ṣe ìwọ jẹ́ ilé ẹjọ́ ṣé ẹnìkan dáràn wọn ti mú délé ẹjọ́ ni ṣé bí ilé ẹjọ́ ní òdájọ́ pípa ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe tó yẹ kán ṣe Ọlọ́run ló mọ gbẹ̀yìn rẹ̀ àwa dúpẹ́ fàlàùsà tí gbogbo ẹni tí wọn kidnap tẹ padà. tábà bẹ̀bẹ̀ tọ́lọ̀ la ò bá gbà tani ó bọ́ Ọlọ́run lẹ. ẹ jẹ́ ìfìtàn kan parí àwọn ọmọ Israel bí wọ́n ṣe jàjàbọ́ lọ́wọ́ ogun Fáráò kì í ṣe pé àwọn ọmọ Israel kì máa ṣe pé wọ́n máa jókòó wọn retí pọ́lọ́ wọn máa gbà wọ́n lẹ̀ wọ́n jáde tán ni wọ́n mọ̀ táwọn ó sọ́fà bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí lẹ́yìn sọ́fìrì yìí wọ́n mọ̀ pé ìrọ̀rùn ní bọ̀ wọ́n di àfẹ́ra òní tó bá jẹ́ kódà etí òtún yẹ kán díà wọ́n di òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fà wọ́n yọ mbẹ̀ wọ́n di gbogbo nǹkan wọ́n rìn ní àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri kọ́nà wọn tó wá là wọn pátápátá kí Fíráò náà tó wá tẹ̀lé sórí òkun ọmọ Nàìjíríà ní ti ń bẹ ńlẹ̀ yìí ẹ má jẹ́ ká relax ẹ jẹ́ ká ní fura ẹ máa sọ gbogbo àwọn tí wọn bá ń wọnú igbó ẹ̀yin tẹ́ ń bẹ ní àdúgbò Ọ̀yọ́ national park ẹ máa ń tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tó ra àwọn míì tán tọ̀kadà wọnú igbó ẹ má tètè pariwo kẹ́ ẹ tún máa wòran gbogbo ẹ̀yin tẹ́ ń ta oúnjẹ fáwọn kírímínà ọlọ́ọ̀dà yín náà ìjọba ẹ mú wọn ẹ wọ́ àwọn rí ẹ mú wọn. bẹ́ẹ̀ bá lè ṣerú eléyìí wallahi àdánwò yìí ò ní ṣẹlẹ̀ mọ́ nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí adúpẹ́ fọ́lọ́run ọba tó dá yàtọ̀ ọ̀run adúpẹ́ lọ́wọ́ president Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọkọ first lady ìyá alákàrà bí bàbá ṣe pé nù ọkọ first lady kan ṣoṣo ọkọ first lady pàápàá ọkọ beautiful first lady akínyìn ẹkú àṣeyọrí lọ́lọ́wọ́ mọ̀ fún yín ṣe failure will never be your portion. à ń fàsìkò yíran yín létí gbogbo àwọn tó kù ní òkè ọ̀yà ẹ dákun ẹ̀bọ́n náà bẹ́ẹ̀ sì gbà wọ́n náà sílẹ̀ bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ tán ẹ bá wa blọọkù bí tí nǹkan yìí ṣe ti ń wá ẹ lọ stọọpù gáàsì tí wọ́n mí oxygen ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ẹ stọọpù ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe léyìí Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tẹni tó dé larí lẹ́nì Ọlọ́run ló mọ ẹni tí ó kàn lọ́la ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o ẹ má fojú ẹgbẹ́ kan sùn bọ́ ọba sùn bọ́ ọba ń bíjọba ọba fún wa níbọn ládàá náà àdá láàmù fígbèrí ní Ọlọ́run ní jára dánwò èyí tó yọ̀bọ omi ń bẹ́nu wọn tí ò bá sí fìtínà ti bẹ́lẹ̀ àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí omi ń bẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ alìkìyàmọ̀ ni àmọ́ tó gbé dání ọ̀rẹ́ rìn bùdúkù ọmọ bùdúkà ìbọn ní dẹ́bẹ̀ kọ̀rẹ́ rìn ẹni wọn bá tẹ̀ sí la alkiyama sòsè nítorí náà ní parí ọmọ akẹ́gbẹ̀rú ìtò mo ní kí ẹ má ṣe ká yéé ọmọ akẹ́gbẹ̀rú ìtò mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la.
ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó 08057818180